Ah, babaláwo pàtàkì ara wọn ni mí. Gbàgbé òṣì, gbogbo mi tó mi bá lọ láyé tìdí. Ẹ kà mú ẹmọ yìí àbíkọ́ bí olú. Ìwé lọ́gà Ọlọ́run lọ́gà tèmi o. Ní ilé iṣẹ́ Ajíbádé, àwọn òṣìṣẹ́ wọṣẹ́ ní agogo 9. Wọ́n ń ṣíwọ́ iṣẹ́ ní agogo 5, ṣùgbọ́n kò sí ẹni tó mọ iṣẹ́ tí wọ́n ń ṣe. Àwọn òṣìṣẹ́ gan kò mọ pàtó iṣẹ́ tí wọ́n ń ṣe. Mi ò ṣe workaholic rárá o. I can't kill myself by myself. Ọjọ́ tó bá rí mi, lè rí mi. Ọjọ́ tó bá rí mi, ẹ máa bá fàájì. Na omi tuntun ti rú o. Ẹja tuntun rẹ̀ ti wọnú rẹ̀. Na gbogbo all this nonchalant, lackadaisical, unenthusiastic attitude ti mú mi lómi tẹ́lẹ̀tẹ́lẹ̀. All that has to stop. Ibo ló ti rí àwọn girls yìí náà. Wọn ò ní class rárá mi. Imagine kó má mọ̀ nǹkan tó ń jẹ escargot lavender ṣe. I said crispy chicken, pepper chicken ní girl ìlọra one man. Ó fẹ́ pa mí. Mo jẹ́ tẹ̀lé láyé ẹ̀tẹ̀ is poison. Ṣé ọmọ wa service ṣá? Kò sí problem nìyẹn. Ṣá make sure pé wọ́n open office. Wọ́n dẹ̀ wà orderly. Kilanta, eré amóhùnmáwòrán Yorùbá tuntun tí kò láfiwé. Ẹ̀rín àríntàkìtì lọ́lọ́kan òjọ̀kan pẹ̀lú àwọn òṣèré jàǹkàn-jàǹkàn.